bí eré Fuji ti ṣe bẹ̀rẹ̀ àti bí orin Ayinde Barrister ṣe di ńlá. Ní gbogbo ìgbà tí Síkírù wà nínú iṣẹ́ sọ́jà yìí, kinní kan ló ṣe tó dára. Ìyẹn náà ni pé kò fi iṣẹ́ orin rẹ̀ sílẹ̀ rárá. Kàkà bẹ́ẹ̀ ó túbọ̀ múra sí i ni. Lẹ́yìn tí Jíbówú ti sọ di Barrister tó sì rí ọ̀nà báwọ iléeṣẹ́ TYC, ọdọọdún ló ń ṣe rẹ́kọ̀dù. Àsìkò ọdún àwọn mùsùlùmí ni wọ́n sì máa ń gbé rẹ́kọ̀dù náà jáde nítorí wọ́n rò pé orin tó jẹ́ pé mùsùlùmí nìkan ni yóò rà á ni ọmọdé olórin náà ń kọ. Síkírù Ayinde and his Ajisari group ni wọ́n ń pè é. Ìyẹn ni pé ẹgbẹ́ Ajisari lásán ni. Ṣùgbọ́n nígbà tí Síkírù dé inú iṣẹ́ sọ́jà, òye ayé àti torin túbọ̀ yé e sí i nítorí ó rí àwọn irinṣẹ́ àti èlò oríṣiríṣi níbẹ̀. Òun náà sì ronú lórí ohun tó fà á tí orin òun kò fi tà tó ti àwọn tó kù nígbà náà. Níbẹ̀ ló ti rí i pé orin sákàrà ló ní ilẹ̀ Yorùbá ní gbogbo àsìkò náà. Àwọn olórin jùjú pàápàá sì ti ń jáde. Nítorí bẹ́ẹ̀ Síkírù tò orin àwọn Ẹ̀sàká, Yusuf Ọlátúnjí àti Kèlání Yusuf papọ̀. Ó sì tún pa èlò àwọn olórin jùjú pọ̀ mọ́. Bẹ́ẹ̀ ló mú orin kan tó yàtọ̀ jáde tí kìí ṣe pé ẹnìkan mọ orúkọ rẹ̀ rárá, bí àdàlú tàbí àmúlùmálà la sì lè pè é. Báyìí ló yí orúkọ rẹ̀ padà tí kìí ṣe Ajisari mọ́, tó sì sọ ara rẹ̀ di Síkírù Ayinde and his Fuji group. Kìí ṣe pé orin rẹ̀ jẹ́ tuntun, àmúlùmálà orin ni, ṣùgbọ́n ohun tó jẹ́ tuntun nígbà náà ni orúkọ yìí, nítorí kò sí ẹnìkan tó sọ pé òun ń kọ orin Fuji rí àfi Síkírù Ayinde nìkan. Ní gbogbo ìgbà tó fi ń ṣe Ajisari yìí, tó ń ṣe Ajisari ẹ̀ ní Mushin, àwọn olólùfẹ́ ti bẹ̀rẹ̀ sí í dìde fún un. Àwọn obìnrin méjì kan sì wà tí wọ́n dúró tì í gbágbáágbá. Alhaja Raliatu Angulu tó ní ṣọ́ọ̀bù aṣọ rírán àti títà ní Alhaji Lasisi Ìdí-Òro pẹ̀lú Alhaja Nuratu. Àwọn méjèèjì sì wà lára àwọn tí Síkírù kọ́kọ́ kì sínú àwo orin tó ṣe. Ṣùgbọ́n o, bí ẹ kò bá gbàgbé, Alhaji Muniru Gbàdàmọ́sí tó jábọ́ sẹ́nu mọ́tò ẹ̀ lọ́jọ́sí kò padà lẹ́yìn ẹ̀ o. Òun náà kò sì yéé bá a wá òde eré lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo. Lọ́dún 1972, ọkùnrin náà rán Síkírù Ayinde lọ sí Mẹ́kà. Ọjọ́ 19 oṣù kejìlá ọdún 1972 ló gbéra. Àrílérù ní Mushin ló sì ti gbéra nígbà náà nítorí ibẹ̀ ló ń gbé. Àwọn Sùmùràtù Jájì ní Agége ló sì bá lọ. Muniru Gbàdàmọ́sí yìí ló ṣọ̀nà gbogbo owó àlọ àti ti àbọ̀ rẹ̀. Òun gan ló ràn. Ọmọ ọdún 24 péré ni. Lẹ́yìn tó dé ló ṣe àwo Mecca special. Ṣùgbọ́n ní gbogbo àkókò náà, orin ẹ̀sìn àwọn mùsùlùmí ni wọ́n mọ Alhaji Síkírù Ayinde mọ́. Òun náà kò sì fi bò pé orin àsàlátù lòun kọ. Ṣùgbọ́n lọ́dún 1974 ni gbogbo nǹkan yí padà fún un, tí orin rẹ̀ náà sì yí padà. Eégún kan ló jáde ní Mushin lọ́dún náà. Ìjà sì bẹ̀rẹ̀ lẹ́yìn eégún ọ̀hún tí ìjà náà sì pọ̀ gan-an. Níbẹ̀ ni wọ́n ti pa ọkùnrin kan. Àsìkò náà kì í ṣe irú àsìkò yìí. Ìjọba àti àwọn ọlọ́pàá a máa burú mọ́ ẹni tí wọ́n bá mú pé ó pààyàn. Kíá làwọn ọlọ́pàá ti bọ́ sígboro tí wọ́n sì ń wá àwọn tí wọ́n pa ẹni tó kú náà àti àwọn eléégún tó ṣe eégún ọ̀hún káàkiri. Nígbà náà làwọn kan dárúkọ pé Barrister wà níbẹ̀ tí wọ́n sì mú un. Ọ̀rọ̀ yìí dá wàhálà gidi sí i lọ́rùn nítorí wọ́n tì í mọ́lé tí wọn kò sì fi í sílẹ̀ bọ̀rọ̀. Wọ́n gbé e lọ sílé ẹjọ́ pàápàá. Gbogbo ìlú pàápàá ní Mushin títí wọ ilé Èkó ni wọ́n ti gbọ́ pé wọ́n mú Síkírù Ayinde, ọmọ tó ń kọrin àsàlátù yẹn. Lọ́jọ́ tí wọ́n sì gbé e dé ilé ẹjọ́, níṣe lèrò dàbí omi. Lẹ́yìn tí adájọ́ dá a láre pé kò mọ nǹkan kan, àwọn tí wọ́n ń gbé rẹ́kọ̀dù rẹ̀ jáde sọ pé kó fi ọ̀rọ̀ náà ṣe rẹ́kọ̀dù orin. Ìgbà àkọ́kọ́ sì nìyẹn tí yóò bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù pẹ̀lú orin tí kìí ṣe wáàsí tàbí ìtàn inú Kùránì. Ṣùgbọ́n ìyanu ńlá ni rẹ́kọ̀dù náà mú wá. Rẹ́kọ̀dù náà tà débi pé àwọn tí wọ́n ní ilé iṣẹ́ tó ń gbé rẹ́kọ̀dù náà jáde yí àdéhùn padà. Wọ́n fẹ́ kó máa ṣe ju rẹ́kọ̀dù kan lọ́dún kan lọ. Bí rẹ́kọ̀dù náà ti tà ló mú òkìkí òun náà gbilẹ̀ sí i, tó sì di olókìkí ní gbogbo agbègbè náà àti láàrin àwọn sọ́jà, tó sì di pé àwọn ọ̀gá sọ́jà àti àwọn tí wọ́n jọ jẹ́ ẹlẹgbẹ́ pàápàá bẹ̀rẹ̀ sí pé kó wá ṣeré fún wọn. Bẹ́ẹ̀ ni Alhaji Ayinde di olórin àwọn ọmọ Yorùbá tó ń ṣe sọ́jà. Ní gbogbo ayẹyẹ wọn ni wọ́n ti máa ń fẹ́. Kí ojú má rí ibi ẹsẹ̀ lóògùn ẹ̀.
gbogbo ara ni wọ́n fi ń wá o kí irú ohun tó ṣẹlẹ̀ sí Síkírù Àyìndé Barrister ní Mushin má tún ṣẹlẹ̀ sí ló jẹ́ kó fi àdúgbò náà sílẹ̀ ó kúrò ní Mushin ó kó lọ sí Ìtìrẹ́ yìí ni ohun gbogbo sì ti yí padà sí rere fún un. Bó ṣe jẹ́ ni pé nígbà náà ibẹ̀ ló dàbí ìlú ńlá fún ọ̀pọ̀ àwọn ọmọ Àwórì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá kọ́ ilé ńláńlá sí ìsọlọ̀ lásìkò tí a wà yìí Ìtìrẹ́ ni gbogbo wọn ń gbé. Ní Ìtìrẹ́ yìí ni Barrister ti pàdé Buhari ọlọ́tọ̀ nítorí ọmọ onílẹ̀ lòun níbẹ̀. Bẹ́ẹ̀ ló sì pàdé àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n padà wá di èèyàn ńlá bíi Yakubu Ọ̀kanlàwọ́n, Fatai Ìràwọ̀ tó padà dọba, Ọlọ́runfúnmi Báṣọ̀run, Dòsùnmú Owó Ògbẹ́kìrùn, Ṣákìrù Àrẹ́gbẹ́ṣọlá àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ní ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ Kọ́mọláfẹ́ nígbà náà. Ẹ̀ẹ̀kan náà tó sì ti ṣeré fún wọn lọ́dọ̀ Buhari ọlọ́tọ̀. Ọjọ́ kan náà ni iná ti mọ ojú igi tí igi náà mọ ojú iná tí wọ́n sì di aláfẹ̀yìntì fún un. Nínú àwọn tó pàdé ní Ìtìrẹ́ yìí ẹnìkan wà níbẹ̀ tó ju igba àwọn èèyàn lọ fún un. Ẹni náà ni Dìísù Àkànní Fáróǹbí. Fáróǹbí yìí ni bàbá ẹgbẹ́ àwọn Kọ́mọláfẹ́ yìí. Olówó gidi ni nígbà náà. Gbogbo àwọn ọmọ Àwórì wọ̀nyí ni wọ́n sì máa ń tẹríba fún un. Òun ló mú Barrister bí ọmọ nítorí ẹnu máa ń yà á pẹ̀lú ẹ̀bùn tí Ọlọ́run fún ọkùnrin náà. Èyí náà ló jẹ́ kí Barrister kọrin kì í lọ́dún 1975 àti 1976 nínú àwo méjì léraléra. Bàbá náà ló padà wá di ọba ìlú Ìsọlọ̀ ọba Dìísù Àkànní Fáróǹbí lọ́dún 1976 ló jọba. Ọba yìí ló fún Barrister nílẹ̀ tó fi kọ́lé ẹ̀ sí ní Ìsọlọ̀. Oyè tí Síkírù Àyìndé sì kọ́kọ́ jẹ láyé ẹ̀ ìyẹn bọ́bagúnwà ọba Fáróǹbí ló fi jẹ́ ẹ̀. Ṣùgbọ́n ní 1974 tí wọ́n pàdé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ eléégún tó ṣẹlẹ̀ ní Mushin, àwọn ẹgbẹ́ Kọ́mọláfẹ́ ló jẹ́ kí wọ́n pàdé. Buhari ọlọ́tọ̀ ló sì fi wọ́n mọ ara wọn. Bí ènìyàn bá fi etí sí àwọn àwo orin Barrister láti ọdún 1975 tó ti kọ́kọ́ kí àwọn ẹgbẹ́ Kọ́mọláfẹ́ yìí tó sì dárúkọ Buhari ọlọ́tọ̀ títí di ìgbà tí àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin yìí, bóyá ni èèyàn lè ka àwo orin méjì léraléra tí Síkírù Àyìndé kò ti dárúkọ Buhari ọlọ́tọ̀ sí. Ohun tó sì fà á náà ni pé àwọn kan ti ń gbé ọkùnrin olórin yìí kiri nígbà tó ń jí wéré ní Mushin. Bẹ́ẹ̀ náà ni Buhari ń fà á lọ́wọ́ káàkiri títí tó fi sọ ọ́ di nǹkan. Lásìkò tó dé Ìtìrẹ́ yìí ni àwọn Àwórì ọmọ onílẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ta ilẹ̀ Àgùdà àti agbègbè rẹ̀ tí wọ́n ń ta ilẹ̀ Ìsọlọ̀ pẹ̀lú. Nítorí bẹ́ẹ̀ owó ńlá ló bẹ̀rẹ̀ sí di ọwọ́ àwọn ọmọ Àwórì wọ̀nyí. Bí wọ́n sì bímọ tàbí wọ́n ń ṣe ọjọ́ ìbí wọn yóò pe eléré ṣáá ni. Síkírù Àyìndé sì jẹ́ ọ̀kan lára àwọn eléré tí wọ́n máa ń pè jùlọ. Níbi gbogbo tí wọ́n bá sì ti ń ṣe èyí Buhari yóò wà níbẹ̀ ṣáá ni. Yàtọ̀ sí èyí, lẹ́yìn tí Barrister ti gbajúmọ̀ ní Mushin àti gbogbo agbègbè rẹ̀, ìṣòro wà lórí bí ó ṣe wọ ìlú Èkó. Bẹ́ẹ̀ àárín Èkó ni owó wà. Ọ̀nà gidi tí ènìyàn sì rí bá wọlé náà ni kí ó ṣeré fún àwọn ọmọ ẹgbẹ́ ńlá kan. Buhari ọlọ́tọ̀ yìí wà nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ Ọ̀rẹ́péjú Social Circle. Ẹgbẹ́ ńlá lẹgbẹ́ náà kí dá àwọn olówó ọmọdé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde nígbà náà ló kún inú ẹ̀ fọ́fọ́. Níbẹ̀ ni àwọn bíi Martins, Jídé Òkúnnù, Náírà Post Bádéró àti àwọn èèyàn ńlá míì bẹ́ẹ̀ wà. Lọ́jọ́ kan ni Buhari fọgbọ́n fa ọkùnrin onífújì náà lọ sóde ọ̀kan nínú wọn lẹ́yìn tí àwọn náà ti rí ní òde Buhari ọlọ́tọ̀ láìmọye ìgbà. Èrè tó ṣe lọ́jọ́ náà tó wù wọ́n tó sì wú wọn lórí ni wọ́n fi fún un láàyè pé kó wá ṣeré ẹgbẹ́ àwọn náà. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ náà ni Bíyì Fádípẹ̀, ọmọ ìyálájé Èkó lòun. Ṣùgbọ́n kí ìyá rẹ̀ tó di ìyálájé, ọ̀kan nínú àwọn olórí ọlọ́jà ni. Bó ti lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ló gbajúmọ̀. Ohun tó bá sì ṣe lọ́pọ̀ àwọn obìnrin náà ń fẹ́ ṣe. Ẹ̀ẹ̀kan náà tí Barrister ṣeré fún ló ti gbà á lọ́gàá tó sì múra láti ràn án lọ́wọ́, bó tilẹ̀ jẹ́ pé Yusuf Ọlátúnjí ní gbogbo àwọn obìnrin Èkó ìgbà náà máa ń jó. Pabambarì sí ni nígbà tí wọ́n fi obìnrin náà jẹ ìyálájé lọ́dún 1977. Barrister gbé àwo orin ńlá kan jáde fún obìnrin náà tó sì ń pariwo Tàyíbàtù mi ìyálájé Fẹ́dírà, Abẹ́ní adé mi ìyálájé Fẹ́dírà, Abẹ́ní máa wá Tàyíbàtù lọ́jọ́ tó jẹ́ ìyálájé 504 ló gbé wá. Abẹ́ní adé mi Tàyíbàtù ìyálájé fún gbogbo Èkó Fẹ́dírà
ìyálájé fún gbogbo èkó fẹ́ dira àbẹ̀ní máa wá táyé bá tu. Àwọn ìwà yìí ni kò ṣe jẹ́ kí ẹnikẹ́ni mọ ibi tí Alhaji àgbà àti Buhari ọlọ́tọ̀ dì í sí rárá, nítorí kò padà lẹ́yìn ẹ̀ títí tó fi kú. Lẹ́yìn tí Barrister ti mú Èkó báyìí, ọkùnrin náà tún rìn mọ́ àwọn Àyìnlá Ọmọwúrà ní Abẹ́òkúta. Ó sì wà nínú ẹgbẹ́ àwọn olólùfẹ́ Àyìnlá Ọmọwúrà. Òun ni captain ẹgbẹ́ wọn. Èyí fún un ní àǹfààní láti mọ ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó lẹ́yìn Ọmọwúrà. Kò sí pẹ́ náà tí àwọn míì nínú wọn fi ń pè é lóde. Àwọn bíi Ọládélé Akínṣọlá, Fẹlá Ṣódérù, Bàṣírù Inúfẹ́lẹ́ àti Alhaji Àyìnlá Bello Afínjú Aláàfáà pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ Abẹ́òkúta tí wọ́n wà ní Mùṣín. Báyìí ni Barrister mú gbogbo Èkó àti agbègbè rẹ̀ tí orin rẹ̀ tó pè ní Fuji náà sì di ohun tí gbogbo ìlú ń gbọ́. Àwọn tí wọ́n ń ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ rẹ̀ pàápàá bẹ̀rẹ̀ sí tà. Wọ́n sì ń pa owó ńláńlá lórí rẹ́kọ́ọ̀dù tó ń ṣe. Ṣùgbọ́n o, bó ṣe ń ta rẹ́kọ́ọ̀dù náà tó, gbèsè ló ń jẹ kúrò nídìí ẹ̀ nítorí ìwà tí àwọn tí wọ́n ń bá gbé rẹ́kọ́ọ̀dù náà jáde máa ń hù fún un. Títí di ọdún 1974, ọkùnrin yìí kò gba kọ́bọ̀ lórí rẹ́kọ́ọ̀dù tó ṣe. Bó bá ti ṣe rẹ́kọ́ọ̀dù kan, wọn yóò sọ pé owó náà kò ká gbèsè tó jẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kò sì yéé yá lówó kún owó. Wọ́n lè sọ pé kò ní mọ́tò kó wá ra mọ́tò tuntun. Wọ́n lè sọ pé kò ní irinṣẹ́. Wọ́n lè sọ pé kó ra irinṣẹ́ tuntun. Bẹ́ẹ̀ ni gbèsè rẹ̀ yóò sì máa ga sí i. Ṣùgbọ́n lẹ́yìn ọdún 1976, òun náà bẹ̀rẹ̀ sí ṣètò bí òun yóò ṣe dá iléeṣẹ́ tòun náà sílẹ̀ tí òun yóò máa gbé rẹ́kọ́ọ̀dù tòun náà jáde. Ẹni tó bá ṣe eléyìí tó sì mú jáde kúrò lóko ẹrú àwọn tó ń ṣe rẹ́kọ́ọ̀dù fún náà ni bàbá kan tí wọ́n ń pè ní Ṣẹ́gun Ògúndélé. Ọ̀rọ̀ náà kò rọrùn bẹ́ẹ̀ o, nítorí ọkùnrin tó ní iléeṣẹ́ TYC tí wọ́n ti ń ṣe rẹ́kọ́ọ̀dù ẹ̀ yìí, ìyẹn olóyè Bọ́lárìnwá Abíọ́rò gbógun ti Ògúndélé tó bá a ṣètò láti kúrò níbẹ̀. Ṣé Ògúndélé ni ọ̀gá àgbà general manager iléeṣẹ́ yìí? Òun ló sì wà nídìí ètò gbogbo. Òun ló lo gbogbo irinṣẹ́ àti ẹsẹ̀ fún Àyìndé. Ó ní òun kò fẹ́ bí àwọn ọ̀gá òun ṣe ń rẹ́ ẹ jẹ. Ó bá a fi orúkọ iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Síkí Olúyọ̀lé sílẹ̀. Òun náà ló sì lọ bá wọn tí wọn yóò bá ta rẹ́kọ́ọ̀dù yìí àti ibi tí wọn yóò ti tẹ̀ jáde. Ṣùgbọ́n nígbà tí Abíọ́rò gbọ́, ó faraya, ó sì gbégi dínà fún wọn. Ó sọ fún iléeṣẹ́ tó fẹ́ bá wọn tẹ rẹ́kọ́ọ̀dù náà, ìyẹn iléeṣẹ́ Dẹ́kà, pé wọn kò gbọ́dọ̀ tẹ̀ ẹ́. Ìlú Kẹ́ńyà ni wọ́n sì gbé e lọ, níbẹ̀ ni wọ́n ti bá wọn tẹ̀ ẹ́. Ọlọ́jọ́ òní mojúbà fágbà ní àkọlé rẹ́kọ́ọ̀dù yìí. Ojú kejì sì ni ti Ìyálájé Èkó, níbẹ̀ ni Barrister ti kọrin sán òbèlè sán. Láti àsìkò náà lọ́dún 1978 ni Alhaji Síkírù Àyìndé Barrister ti ń dágbé àwo orin rẹ̀ jáde tí wọ́n sì ń tà warawara. Lára àwọn orin tí wọ́n ló sọ ọkùnrin náà di olówó ni Ayé, Family Planning, Ìjú Ọlọ́mọ, Ẹ ṣeré bẹ́ẹ̀, Ìyàwó ẹlẹ́sẹ̀ osùn, Fuji Reggae, Fuji Garbage, Òkìkí, Parí at 40 àti àwọn àwo míì tó tún tà dáadáa. Nínú rẹ́kọ́ọ̀dù Ayé tó ṣe jáde ló ti kọ orin nípa ibi ìyanu kan tí wọ́n ń pè ní Disney World ní Orlando l'Amẹ́ríkà. Eléyìí náà ló sì mú yunifásitì kan fún un ní àmì ẹ̀yẹ dókítà orin, ìyẹn Doctor of Music, lọ́dún 1986. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà sì di dókítà. Káàkiri ìlú ni Barrister ti jóye. Ó jẹ ní ìlú Èkó lábẹ́ Adéyínká Oyèkán, ó jẹ ní Ìbàdàn, ó jẹ ní Ìsọlọ̀, Ìdímù àtàwọn ìlú míì. Ṣùgbọ́n èyí tó ya ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá lẹ́nu jù ní Sẹ́ríkí Nwaka, ọba akọrin tí ọba ìlú Kánò Alhaji Àdó Bayero fi jẹ. Ìjọba àpapọ̀ ló fọba iléeṣẹ́ o. Wọ́n fún un ní àmì ẹ̀yẹ Nàìjíríà tí wọ́n ń pè ní MFR. Bó ti ń ṣeré nílẹ̀ yìí ló sì ń ṣeré nílùú òyìnbó láti ọdún 1978 tí Buhari ọlọ́tọ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ olólùfẹ́ Barrister ní London ti ṣètò bó ṣe wọ ìlú náà ló ti ń pààrà ìlú òyìnbó. Ó ṣeré l'Amẹ́ríkà láìmọye ìgbà. Kò sì sí ìlú kan nílẹ̀ Europe tí kò ti débẹ̀ bá wọn ṣeré rí. Gbogbo ìrìn àjò ìlú òyìnbó táwọn onífújì àkókò yìí ń lọ lónìí, Síkírù Àyìndé Barrister ló bẹ̀rẹ̀ rẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, Alhaji Ayinde Barrister fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó. Àwọn tó sì gbajúmọ̀ jù nínú wọn náà ni Kàrímọ́, ọmọ Ìgbàrere ní Mùṣín tó kọ́kọ́ bímọ fún, Bọ́lá, Aírátù Àṣàkẹ́, Abíọ́dún Adéráyọ̀ Àjọkẹ́, Ọlábísí Ọládòyìnbó àti àwọn míì. Bí Barrister bá ti fẹ́ ọ̀kan ni yóò fi orin tuntun kì í. Àwọn ìyàwó rẹ̀ sì ń sọ pé kò sẹ́ni tó lè dàbí Alhaji àgbà fáwọn. Wọ́n ní ọkọ gidi, olólùfẹ́ tààrà ni. Alhaji bímọ púpọ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n súnmọ́ ọkùnrin náà sọ pé nínú gbogbo eléré ilẹ̀ yìí, bóyá ni èyí tó fi owó tọ́ ọmọ bí Alhaji àgbà pọ̀ rárá. Wọ́n ní gbogbo àwọn ọmọ rẹ̀
ló fún ní ẹ̀kọ́ tó yè dáadáa. Èyí tí kò sí l'Amẹ́ríkà wà ní London, gbogbo wọn ló sì ṣoríire. Nítòdodo, ẹni tí yóò pẹ̀gbọ́n iṣẹ́ Elédùmarè ni yóò sọ pé ajanaku kò tó wò nígbó. Àwọn arẹ́rìn látẹ nìkan ni kò mọ yìí rin. Bí èèyàn bá fẹ́ pẹ̀gbọ́n iṣẹ́ aláwùrà ni yóò sọ pé kí ni Síkírù Àyìndé Barrister gbáyé ṣe. Lóòótọ́ ló kú, ṣùgbọ́n títí di 20, 30, 40 ọdún ni àwọn èèyàn yóò sì máa rántí. Nítorí ní gbogbo ọjọ́ tí àwọn tí wọ́n ń sọ èdè Yorùbá bá sì wà láyé yìí, ní gbogbo ọjọ́ náà ni wọ́n yóò máa rántí ọmọ Àgbájélọlá Àyìndé Adéyínká, olórin ìlú ńlá, ọba akọrin tó ju olórí orílẹ̀-èdè míì lọ. Àmọ́ kí ni àwọn ìṣòro, àwọn wàhálà wo ló kojú Barrister nígbà tó fi ń ṣiṣẹ́ orin? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń ṣe àtúpalẹ̀ ìtàn Barrister yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.